Mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní láti máa gbọ́ mi. Àdúrà gbogbo wa yóò gbà o. Àní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Kí ni mo tún mú wá fún wa lọ́sàn-án yìí gẹ́gẹ́ bí ìṣe mi? Òun ni Asina Tipa Tipa. Ọ̀pọ̀ ni ò rọ́wọ́ ti bẹnu, ọ̀pọ̀ ni ò rí jẹ, ọ̀pọ̀ ni ò rí mu. Ṣùgbọ́n ẹ lọ bá mi gbìyànjú iṣẹ́ yìí. Ẹnikẹ́ni yóò wù tó bá ń kojú ìpèníjà kan sí kejì tàbí tọ̀nà dí mọ́ kó lọ bá mi gbìyànjú iṣẹ́ kékeré pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tí yóò ṣe máa rí owó, táṣírí ẹ̀ yóò ṣe máa bò kò ní yé Ọlọ́run nìkan ló máa yé. Kí lẹ lọ máa bá mi wá? Ẹ lọ bá mi wá ewé ìyálóde pupa àti funfun. Ẹ jẹ́ ká gún méjèèjì papọ̀ pẹ̀lú epo ọ̀bọ̀. Ká gun papọ̀, tí a bá ti wá gun papọ̀ tán, ká wá gun papọ̀ pẹ̀lú ọṣẹ. Lẹ́yìn tí a ti pò pẹ̀lú ọṣẹ, ẹ jẹ́ ká wá fi ọtí bí ọtí Shinap, bí Rega original, ẹ jẹ́ ká fi po ọṣẹ yìí, ká fi po dáadáa, ká wá kó sínú ike funfun, ká gbé pamọ́ fún ọjọ́ 3 sí 7. Lẹ́yìn ìgbà náà, ká bẹ̀rẹ̀ sí ní máa bù wẹ̀ ní àràárọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àṣírí wa máa bò tí a sì ní mọ ọ̀nà tí tó gbà bò tí ò ní yé wa rárá. Ṣùgbọ́n àṣírí wa báyìí sì ni máa bò. Kò ju bẹ́ẹ̀ lọ, ẹ lọ dánwò. Bẹ́ẹ̀ ni. Ẹ má gbàgbé láti kí ẹ bá wa like, kí ẹ subscribe fún àǹfààní èmi tó bá ń bọ̀ lọ́nà kí a lè jẹ àǹfààní ẹ̀. Ire lójú ọjọ́ rí, ire lójú gbogbo wa yóò máa rí o pẹ̀lú àṣẹ àdániwáyé. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ó dàbọ̀ o, ẹ ṣeun o.